àṣìṣe ńlá gbáà ni Sọun Ogbọmọsọ ti tún ṣe pẹ̀lú bó ṣe fi èdè òyìnbó bá àwọn ará ìlú rẹ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ lẹ́yìn tó di ọba lé ìlú ìṣẹ̀ǹbáyé náà lórí. Ó sì ṣeé ṣe kó máa tàbùkù àṣà Yorùbá. Àwọn ọmọ bíbí ilẹ̀ Yorùbá tó wà lókè òkun ni wọ́n sọ bẹ́ẹ̀. Fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí kábíyèsí ọba Gáàbì Afọlábí Ọláoyè tí wọ́n gba ọ̀pá àṣẹ àgbọ̀ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ àkọ́kọ́ láti ẹnu kábíyèsí ẹjẹ́ àbí ara balẹ̀. Ogbọmọsọ. I want to give honor to whom honor is due, and that is my Lord and Savior Jesus Christ, who has made today to be possible for me. This is what He has wanted for me from the foundations of the world. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn ni àá fi wò ó. Àwọn ojúlówó ọmọ bíbí ilẹ̀ Yorùbá tó wà ní òkè òkun wọ́n ti fi ojú àìdára àti ojú àṣìṣe ńlá wo ọba Ọláoyè Gáàbì tó jẹ́ Sọun Ogbọmọsọ Titun bí ọba Titun náà ṣe bẹ̀rẹ̀ sí ní sọ èdè òyìnbó níbi ayẹyẹ gbígba ọ̀pá àṣẹ rẹ̀ tó wáyé ní ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2023. Àwọn ọmọ bíbí ilẹ̀ Yorùbá tó wà lókè òkun náà wọ́n wòye wípé àṣìṣe ńláńlá ni ọba náà ṣe àti wípé pẹ̀lú ìwà yìí àfàìmọ̀ kó má máa tẹ àṣà ilẹ̀ Yorùbá lójúmọ́lẹ̀. Àwọn ọmọ bíbí Yorùbá náà ní èdè sísọ ní àkọ́kọ́ ìdánimọ̀ jíjẹ́ ẹ̀yà kan. Wọ́n ní ọba náà fi hàn gbangba wípé kì í ṣe ojúlówó ọmọ Yorùbá pẹ̀lú bí kò ṣe lè lo èdè abínibí bàbá rẹ̀ láti fi bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀. Ìyẹn ọ̀rọ̀ àkọ́kọ́ lẹ́yìn ìgbà tó di ọba tán. Wọ́n ní púpọ̀ àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ arúgbó tí wọ́n sì wà níbi ètò náà àti àwọn tí wọ́n ń wò káàkiri lórí móhùnmáwòrán ló ṣeé ṣe kí wọ́n má gbọ́ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí ọba náà ń sọ. Àwọn ènìyàn mìíràn gan wọn ò ní gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ọba náà sọ ní àgbọ́yé pẹ̀lú èdè òyìnbó tó lò. Wọ́n ní ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ ọ̀kan pàtàkì nínú ìlú ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá tó sì yẹ kí àṣà àti ìṣe tó jẹ́ ojúlówó pẹ̀lú èdè Yorùbá tó múnádóko kó máa jáde láti ìlú náà, àti wípé ọba gangan ni àkọ́kọ́ òpómúlóró àti ọ̀pákùtẹ̀lẹ̀ gbígbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ, ojú kíni ẹ̀yin fi wo ọ̀rọ̀ náà? Èrò tiwọn nìyẹn o. Ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn ni àá fi wò ó. As I receive my staff of office from His Excellency Engineer Seyi Makinde, the Executive Governor of our great state, Oyo State, I am humbled by this great responsibility of leading the people of Ogbomosọ land as their king.